tàbí ní ogún tí mo ti ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tó sì wà bẹ́ẹ̀ ni pé Ọlọ́run sọ wá pé ká gbé gbogbo ìhámọ́ra òun wọ̀ ká gbé gbogbo ìhámọ́ra òun. Ó wá lé náà bí náà mi wípé nígbà tó ọ̀nà jagun èwo lọ́gbọ̀n máa kó ìhámọ́ra wọ̀ torí ìhámọ́ra wà fún àwọn tó bá fẹ́ jagun ṣùgbọ́n ìjagun tara wà ìjagun tẹ̀mí wà ìhámọ́ra tara wà ìhámọ́ra tẹ̀mí wà ìhámọ́ra tẹ̀mí náà sọ nípa ẹ̀ tí Ọlọ́run sọ fún wa kí sì ni ìhámọ́ra tẹ̀mí òun náà ní àdúrà òun náà gbogbo nǹkan ní ayé lè try láti gbà lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n wọ́n jẹ́ kan gba agbára àdúrà kú lọ́wọ́ rẹ̀. Ọlọ́run sọ fún wa wípé ẹgbẹ́ gbogbo ìhámọ́ra Ọlọ́run wọ̀ kẹ́ẹ̀dé bá ló ti lọ́dọ̀ ọ̀gbìn. Bí èso wípé gbogbo ọjọ́ pátá ló kún fún ibi ká mọ́ra ìgbà padà. Ìgbàdà tó tọ́jú wálé ní kára padà ìgbà tó ní kára padà á lè ra padà pẹ̀lú àdúrà. O gbọ́dọ̀ jẹ́ tó ń gbàdá tó kó gbogbo ọ̀nà rẹ̀ pátápátá tó kólé Ọlọ́run ìhámọ́ra tẹ̀mí nìyẹn. Àdúrà rẹ̀ ní gbogbo ìgbà ní gbogbo àkókò eléyìí yàtọ̀ sí pé pásítọ̀ ìgbàdúrà fún ìwọ fún ara rẹ̀ gan gbọ́dọ̀ di aládùúrà ká lè bá ló ti lọ́jọ́ ìwé àkàní ìwé ló gbẹnu ayé àìrọ́mọ ní ibi ni ó lè mọ́ tọwọ́ Ọlọ́run ló ti wá orí burúkú ibi ni ká sóhùn ká má jèrè ibi ni ká lọ rìn àjò ká má débẹ̀ ibi ni ká lọ láì mọ iye ọdún ká má mú kankan wálé ibi ni ẹgbẹ́ gbogbo ìhámọ́ra Ọlọ́run lédè kan tọ́lọ̀ sọ fún mi pé mo jẹ́ aládùúrà ọ̀jẹ́ tó ń gbé Ọlọ́run ní gbogbo ìgbà kì í ṣe bàtọ̀ bá ní táyà rẹ lọ́wọ́ olúwa mo pẹ́ lọ́rẹ́ lójú ọ̀nà bí tó ń lo iṣẹ́ tó ti di táyà rẹ ti ń gbàdúrà sọ̀rọ̀ ọgbọ́dọ̀ ní àkókò láti wọ ọdún Olúwa ìhámọ́ra tí Ọlọ́run ó kọjá káàdì ogun káàdì kankan mọ́ra àdúrà ní ọ̀pá Kristẹni láti bá Ọlọ́run rìn. Ìbílẹ̀ tẹ̀ sọ fún wa ó ní ohun ìjà àti wa kì í ṣe ti ara ṣùgbọ́n ní agbára láti wó gbogbo bí gíga ọ̀tá palẹ̀ ó ní agbára láti sọ gbogbo bí gíga ọ̀tá láti wó palẹ̀ àìmọye ọ̀tá méjìlé tó ti jáde àìmọye níbi iṣẹ́ àìmọye nínú òdìdí ọkọ rẹ̀ àìmọye níbi iṣẹ́ àìmọye níbi gbogbo ṣùgbọ́n tó bá jẹ́ aládùúrà àwọn olùgbọ́n ó dùn sí ọ bí sọ pé gẹ́gẹ́ bí òkè tí Jerusalem kọ̀ọ̀ká bẹ́ẹ̀ ni Ọlọ́run ṣe yí àwọn tó bẹ̀rù rẹ̀ pọ̀ ẹgbẹ́ gbogbo ìhámọ́ra Ọlọ́run ká lè bá àdó tìrì ní ọjọ́ ìwé gbogbo ilé tí ń ṣẹlẹ̀ sọ yìí wáyé láti pé orúkọ Olúwa àwa náà sì fàdúrà ràn ọ́ lọ́wọ́ gbogbo tó ń dojú kọ Olúwa ti ń bẹ bẹ́ẹ̀ ni ẹ ti ń bẹ àti tó dojú kọ ní wákàtí ìgbòho tó fẹ́ lọ ayé wọn lẹ́lẹ́ wọn agbọ́dọ̀ kó sọ̀kalẹ̀ sí máa yé bí a ti sọ lónìí ẹ̀mí láti jẹ́ ládùúrà bàjẹ́ kó gbà ní agbára àdúrà àti Sátánì ti gbà tí èrò ti gbà lónìí ló dá padà fún kò sì ní bákan náà ó sì dára fún Kristi Olúwa. Mo fi àkókò ìdúpẹ́ lọ gbogbo ẹ̀yin tẹ́ fi àyè sílẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ lọ́wọ́ yìí lẹ́nu wa àdúrà mi ló gbọ́ ẹ̀rọ yóò ṣì yẹ mo sì gbà bó ti ṣe é pé yóò sì dára fún mi. tó láti máa túbọ̀ gbọ́ àwọn ọ̀rọ̀ lọ́wọ́ ní àwọn fídíò sí àṣẹ fẹ́ kí o subscribe button tó wà ní ìsàlẹ̀ yìí nípa bẹ́ẹ̀ yóò máa láti pé àti ilé àwọn fídíò tí a ti ṣe àdúrà mi pé ó yára fún